kí wa ní orúkọ Olúwa wa Jésù Kristi. Kí wa kú dédé àkókò yìí níbikíbi tí a ti ń láǹfààní àti gbọ́ wa. Ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò ní ọ̀sẹ̀ tó lọ lórí kí ni ipa àwọn tó ń gbé nínú ara àti àwọn tó ń gbé nínú ẹ̀mí. Nínú àlàfẹ́ tẹ̀síwájú nínú rẹ̀ lónìí. Gbogbo àdúrà pé ọ̀run kó ṣí sórí wa. Pé ọ̀run ìfẹ́ rẹ̀, ọ̀run ìwàláàyè rẹ̀, ọ̀run ìṣípayá tí a fi lè tẹ́ Ọlọ́run lọ́rùn, tá fi lè bá Ọlọ́run rẹ̀ lórúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Ní apá tòní à ń kọjá lọ sínú májẹ̀mú láéláé láti wo ìwà àwọn tí a pè ní akọni ìgbàgbọ́, láti kọ́ báwo ni wọ́n ṣe bá Ọlọ́run rìn nínú gbígbé nínú ara tàbí ní gbígbé nínú ẹ̀mí. A wá fi Ábẹ́lì àti Kéènì ṣe àpẹẹrẹ ohun tí a fẹ́ sọ lónìí. Nínú Jẹ́nésísì orí 4 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 6, ó ní Ádámù sì mọ Éfà aya rẹ̀, ó sì lóyún, ó sì bí Káínì, tó sì wí pé mo rí ọkùnrin kan gbà lọ́wọ́ Ọlọ́run. Ó sì bí Ábẹ́lì arákùnrin rẹ̀, Ábẹ́lì sì máa ṣe olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n Káínì a máa ṣe àrokò. Ó sì ṣe ilé òpin ọjọ́ wọn ni tí Káínì mú ọrẹ nínú èso ilẹ̀ wá fún Olúwa, àti Ábẹ́lì òun pẹ̀lú nínú àkọ́bí ẹran ọ̀sìn nínú àwọn tí ó sanra. Olúwa sì fi ojú rere wo Ábẹ́lì àti ọrẹ rẹ̀, ṣùgbọ́n Káínì àti ọrẹ rẹ̀ ni kò náání. Káínì sì bínú gidigidi, ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì. Olúwa sì bí pé èyí ṣe tí inú rẹ̀ fi bàjẹ́, èyí ṣe tí inú fi ń bí ọ, èyí ṣe tí ojú rẹ̀ fi rẹ̀wẹ̀sì. Bí o bá ṣe rere, ara kì yóò yá ọ. Bí o bá ṣe rere, ṣe bá lé ẹnu ọ̀nà rẹ̀, lọ́dọ̀ ẹni ìfẹ́ rẹ̀ yóò máa fà sí, wọ́n sì máa ṣe alákòóso rẹ̀. A rí ipa àwọn méjèèjì yìí. Bàbá kan náà ló bí wọn, tó fi hàn wípé àwọn méjèèjì jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n nínú tí wọ́n yàn, ìyàtọ̀ ń bẹ nínú ìgbé ayé tí wọ́n ń gbé. Ẹnìkan yàn láti máa ro ilẹ̀ tí Ọlọ́run ti fi gégùn, ilẹ̀ tí Ọlọ́run fi ti bú. Iṣẹ́ pé bóyá sọ pé bóyá iṣẹ́ ilẹ̀ àbí iṣẹ́ àgbẹ̀ pé iṣẹ́ ìgún ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run fún wọn nígbà yẹn, ó ti fi tó tọ́ hàn wọ́n. Àti rí pé ẹ̀jẹ̀ ni ó máa ń mú ẹ̀ṣẹ̀ kúrò. Láti rí pé ìwé Bíbélì sọ fún wa pé láìsí ìtàsílẹ̀ kò sí ìmúkúrò ẹ̀jẹ̀, kò sí ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ìwé Mékà orí 6 ẹsẹ̀ 8 ó jẹ́ ó yé wa pé ọmọ ènìyàn Ọlọ́run ti fi ohun tó fẹ́ tó dára hàn ọ́. Kí ni tó dára tó dára tó tọ́ tó fi hàn? Mékà orí 6 ẹsẹ̀ 8 ó ti fi yé wọn kí ni ìfẹ́ rẹ̀ fún wọn. Gbogbo Bíbélì lẹ́wọ̀n gbogbo rẹ̀, ìgbà Bíbélì máa fẹ́ Ọlọ́run, kí ni máa fẹ́ Ọlọ́run. Ẹnìkan ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ tó mọ̀, ẹnìkan ní òun ò nílò kóun ṣe ìfẹ́ tó mọ̀ nípa Ọlọ́run, kóun ṣe tí ń bẹ́nu ọkàn òun, kóun ṣe tó wu òun. Sọ́ọ́rí pé bí àná bá ń gbé bẹ́ẹ̀ lónìí yìí, pé Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn wá, ó jẹ́ ká mọ kí ni ìfẹ́ rẹ̀ fáyé wa, tá a sì wá tún yàn láti máa ṣe nǹkan míì gẹ́gẹ́ bí n tá a fẹ́. Kò sí tó ju bẹ́ẹ̀ lọ nínú ìgbé ayé nínú ara, nínú ìgbé ayé ẹni tí ń gbé nínú ara, nínú ìgbé ayé ẹni tí ń gbégbé ayé àtijọ́ ni. Ẹ rí pé nínú ọ̀rọ̀ yìí Ọlọ́run sọ fún Kéènì wípé ẹ̀ṣẹ̀ bá lẹ́nu ọ̀nà rẹ̀, bẹ́ẹ̀ tí kò tó ti wàá kà sí ni. Nígbà tá a ti gbọ́ ìkìlọ̀ bẹ́ẹ̀ yẹn, ó tún tẹ̀síwájú láti pa Ábẹ́lì arákùnrin rẹ̀. Ìwé mímọ́ sọ fún wa nínú ìwé Jọ́ọ̀nù kìíní orí 3 ẹsẹ̀ 12, ó ní akámọ́ dàbí Kéènì arákùnrin tó pa Ábẹ́lì arákùnrin torí kíni, pé iṣẹ́ Ábẹ́lì yẹ, iṣẹ́ tiẹ̀ ò sì yẹ, pé ó jẹ́ èèyàn búburú. Ìwé mímọ́ ti yé wa nísàlẹ̀ Jọ́ọ̀nù yẹn pé bí a bá kórìíra èèyàn lásán, ó là dá pa àyàn. Bí a bá bínú sí èèyàn tí ò nídìí, ó là dá pa àyàn. Tá a bá wo gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí, ló ń fi hàn wípé èèyàn ń gbé nínú ara. Ẹni ara yóò dáríjìn, ẹni ara ò lè dáríjìn, ẹni ẹ̀mí ni máa ń dáríjìn. Ẹni ara ló máa ń bí àṣìṣe èèyàn mú tí ó pòun ò sì ní kú mbẹ láyé. Ẹni ẹ̀mí yóò fojú fo àṣìṣe, a sì gbé fún. Tó ló máa ń náà mọ̀ pé òun náà ní ẹ̀ṣẹ̀, òun náà ní àṣìṣe. Bí ó bá fi àṣìṣe tẹlòmíì jìn, mo lè fẹ́ dé gba ìdáríjìn lọ́wọ́ àṣìṣe tí wọn náà ṣiṣẹ́ lòmíì. Abalẹ̀ bá àṣẹ lòmíì, ká bá ṣe lòmíì àṣẹ Ọlọ́run. So gbogbo àwọn ìwà wọ̀nyí ó ní ó fi ní hàn bóyá ń gbé nínú ara àbá ń gbé nínú ẹ̀mí. So kí ni tá a yàn lónìí? Kí ni táwa náà yàn? Ìgbà wo la yàn nínú iṣẹ́, ní tá a máa jẹ, ní tá a máa mu, ní tá a máa gbé lẹ́yìn ìgbà tá a máa fẹ́ Ọlọ́run tán? Ẹ jẹ́ ká gbà pé ẹlòmíì ti kọ́ gbélé, ẹlòmíì ká bí láti gbé ìfihàn, láti wo ìfihàn dé Jẹ́nẹ́sì dé ìfihàn. Ẹlòmíì ti gbogbo wa tún bẹnu gbélé pátá, ṣùgbọ́n tó yàn láti máa ṣe, láti máa hùwà gẹ́gẹ́ bó ṣe wù ú. Ìwà àwọn méjèèjì yàtọ̀tọ̀ síra wọn. Ẹnìkan gbégbé ayé àìgbọràn, ẹnìkan gbégbé ayé ìwà bí Ọlọ́run, ẹnìkan gbégbé ayé ìṣọ̀tẹ̀ sọ́lọ́run àti sẹ́niyàn.
ẹnìkan sì ń gbégbé ayé ìrẹ̀lẹ̀ pẹ̀lú Ọlọ́run, ìgbọràn àti ìgbàgbọ́. So ìyàtọ̀ tó fa méjèèjì hàn gẹ́gẹ́ bí tó ń gbénú ara ẹni tó ń gbénú ẹ̀mí náà ni pé kí ẹni tó ń gbé nípa ìgbàgbọ́, ẹni tó ń gbé nípa ìgbọràn, ẹni tó ń gbé nípa ìrẹ̀lẹ̀ ó fi ìgbé ayé ẹni ẹ̀mí hàn. Ẹni tó sì ń gbé gẹ́gẹ́ bó ti wù ú gẹ́gẹ́ bí ìgbé ayé ọ̀tẹ̀, ìgbé ayé agídí, kó gbọ́ ìkìlọ̀ kó tún ṣe tó wù ú, kó gbọ́ ìkìlọ̀ kó tún tẹ̀síwájú nínú ohun tí ó dá yẹn, fi ìgbé ayé nínú ara hàn. Òye àwọn méjèèjì nípa ìfẹ́ Ọlọ́run ó yàtọ̀ ọ̀tọ̀. Bí wọ́n sì ti approach wọn, bí wọ́n ti lè bá Ọlọ́run kẹgbẹ́, bá Ọlọ́run rìn ó yàtọ̀ ọ̀tọ̀. Bó tiẹ̀ jẹ́ pé Ọlọ́run ti fi kí ló ń fẹ́ hàn wọ́n. Bó làwọn náà wà lónìí yìí ká kíyèsí. A máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà lórí Káínì àti Ábẹ́lì, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ló jẹ́ pé ní tá à ń sọ nípa wọn àwa náà ń ṣe. A ò mú eléyìí wá láti condemn wa, láti jẹ́ ká kíyèsí, torí pé ẹni tó dé yóò dé. Bí a bá dàbẹ̀ pé bóyá ìgbé inú ayára là ń gbé, ìrètí sì wà pé a lè yí padà. Àwọn tó ti padà sẹ́yìn pàápàá tí wọn sínú ìgbàgbọ́ mọ́, tí wọ́n ti sọ ìgbàgbọ́ nù, nínú ìgbà tí ìrètí sì wà yìí a lè tàtúnṣe. Àwa tí a ti ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ para o, tó jẹ́ pé inú ara yìí là ń gbé, tó jẹ́ pé bí nǹkan bá ṣe nǹkan tó dáa báyìí inú ẹ̀ dùn, inú wa ń bí wa ni. Àbá tó ipa àti ti pa àyàn rí lóríṣiríṣi ọ̀nà, à ń bínú sí yàn apá àyàn ni, àbá tiẹ̀ ti gún yàn lọ́bẹ̀, àbẹ́ oríṣiríṣi àwọn iṣẹ́ burúkú bẹ́ẹ̀ ṣàṣàṣì tá a bá nǹkan jẹ́ fún ọba ṣẹ́ rẹ̀ jẹ́, láti ojúlé dé ojúlé, láti ìlú dé ìlú, láti orílẹ̀-èdè dé orílẹ̀-èdè, láti rẹ́ẹ̀kì nìkan fálulẹ̀. Ìgbàlà ń bẹ nínú Kristi. Àkókò ìgbàlà sí lélẹ́yìí láti ṣe àtúnṣe ọ̀nà wa. Ohun kò wù tá a lè jẹ́ bí a bá ń gbé nínú ara, ipa wa ọ̀run àpáàdé ni, ipa wa ikú ni. Bí a bá ń gbé nínú ẹ̀mí, ipa wa àlàáfíà àti ìyè ni. Ó wá kù sọ́dọ̀ wa láti yàn lónìí ta ni a ó máa sìn, bóyá Ọlọ́run ni àbí Sátánì. Yàn lónìí tó lè dára fún ọ àti ọjọ́ iwájú rẹ̀. Ọlọ́run kò ní kọ́ wa lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Wòlíì Òkúta Nàìjíríà wà lẹ́tọ̀ bẹ́ẹ̀ gbóhùn rẹ̀. Àwọn àdírẹ́sì wa náà lè rí ní ojú ìkànnì yìí. Tátù ìpàdé náà kàtí mi láàfin Olúwa fún wa bí sẹ́yìn. Àmín.